tó mo kí oyin ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ mi wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o, bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́, àwa láwọn máa wà ẹ̀yin náà láwọn máa bá. Ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o, ó ti ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni ìròyìn tí a mú wá fún yín yìí ó lágbára lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹni kálukú ti ń dìde o nítorí pé ebi ti pọ̀ jù. Àwọn Èkó wọ́n kí àwọn ẹgbẹ́ AAC káàbọ̀, lẹ́yìn yẹn wọ́n tún ṣe kí ni, wọ́n tún fi ẹ̀sùn kan ìjọba bàbá Tinubu pé ṣe ló tún mú wọn kùṣẹ́ sí ni kọ̀nà kó tún gbà wọ́n, ó tún mú wọn kùṣẹ́ sí ni débi pé ó tún sọ wọ́n di aláìnílé lórí. Bẹ́ẹ̀ ni o, 100 of Oworosoki residents in Koshofe local government area Lagos State wọ́n ní wọ́n ti parapọ̀ láti ṣe kí ni, láti darapọ̀ mọ́ ẹgbẹ́ Action Congress ìyẹn AAC. Wọ́n ti parapọ̀ o, wọ́n sọ wípé látàrí ebi àti kókókó bí ìlú ṣe rí ní abẹ́ ìṣèjọba bàbá Tinubu tí àwọn ẹgbẹ́ APC ṣe pé wọ́n ní láti bá wọn wí kí wọ́n kojú àwọn ẹgbẹ́ APC pé ìyà yìí pọ̀ o, ìyà yìí pọ̀ o, ìyà yìí pọ̀ o. AAC ni o, àwọn ẹgbẹ́ tí wọ́n yapa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n jáde wọ́n lahùn wípé ṣẹ́rí ẹ jẹ́ kí a bá ìjọba APC wí, torí pé àwọn ẹgbẹ́ AAC wọ́n bínú, wọ́n ní àsìkò ti tó láti kọjú ẹgbẹ́ APC pé torí pé wọ́n ní àsìkò tí àwọn máa ṣe kí ni, táwọn máa kọjú ẹgbẹ́ APC rèé o, táwọn máa bá bàbá ààrẹ Bọ́lá Ahmed Tinubu táwọn máa gba ìjọba Nàìjíríà lọ́wọ́ ẹ̀ níṣọwọ́ bó ṣe ń lò ó àti gbogbo àwọn dúkìá kọ̀rọ̀kọ̀rọ̀ kọ̀ọ̀kan. Wọ́n tún fi jẹ́ kó yé àwọn tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wọn wípé ṣe rí ìjọba yìí lé nítorí yàn, ẹ jẹ́ ká pawọ́pọ̀ kí a jọ lé ìjọba APC kúrò lórí oyè. Fọ́nì ẹjọ́ ìkankan náà ní ọkọ ní méjèèjì àti APC àti AAC ó lè fẹ́ mọ́lẹ̀ o, ó lè fẹ́ mọ́lẹ̀ o. Bẹ́ẹ̀ ni nítorí pé kí ni ìkankan náà ni a ní àṣemọ́gbó yẹn kò kàn wá, àṣemọ́ àti ní kó ní kálukú máa lọ, ẹ pín ìlú yìí, ẹ jẹ́ kó ní kálukú máa lọ, ẹ pín ìlú, ẹ jẹ́ kó ní kálukú máa lọ. Wọ́n ní ohun ìtìjú àti ohun ẹ̀gbin, ohun ìdójútini ni fún ẹ láti jẹ́ ààrẹ, wípé àwọn ará ìlú ń pariwo ebi, ìyà ń mú àwọn ará ìlú wà nínú ìnira. Lọ́jọ́ àkọ́kọ́ tó máa kọ́kọ́ ṣe ìjọba, ọmọ àwọn èèyàn mú sítórì ilẹ̀ o, wọ́n farabalẹ̀ lọ wá sítórì ni o. Ẹ má gbàgbé gbọ́jọ́ àkọ́kọ́ yẹn ni wọ́n jáde tán ní àwọn kọ́ làwọn sáìn ní kíní o, ṣùgbọ́n ọjọ́ àkọ́kọ́ tí bàbá máa wọlé sápá lọ́ fi bẹ̀rẹ̀. Ibẹ̀ mo ti mọ̀ pé ṣége promo àti ò ń bọ̀. Una dey learn o, una go see ṣége, mo sọ ṣége ń bọ̀, una go learn because as e dey pain them e dey sweet others. Òun lọ̀rọ̀ bàbá Tinubu bó ṣe ń dùn àwọn aláìlú, ó dà pé òun ló ń dùn mọ́ bàbá Tinubu. Bẹ́ẹ̀ ni o, ó dà pé òun ló ń dùn mọ́ bàbá Tinubu. Ṣé mọ̀ pé ọ̀tọ̀ lọ kọ́kọ́ fi owó kún owó orí. Ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, wọ́n ní ẹ jẹ́ ká fi òpin sí o, nítorí pé Yorùbá nation la fẹ́, only Nigeria solution, Yorùbá nation ni, òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó, ẹ jẹ́ ká pín. Wọ́n sọ fún wa wípé this is telling us that it is Lagos that made him Tinubu. Wọ́n ní bàbá Tinubu ló ní Èkó, pé kò sí nǹkan tó lè ṣe mọ́, kò sí nǹkan tí àwọn tó kù lè ṣe. Wọ́n ní àti nǹkan kan fọ̀frápá tú fáyà, ìyà ipò. Kí ni ìyàtọ̀ nínú méjèèjì? Tí AAC náà bá jáde náà, ìyà náà ṣe ni àṣemọ́, ẹ jẹ́ kó ní kálukú máa lọ, ẹ jẹ́ kó ní kálukú máa lọ, àṣemọ́. Ẹ wọ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, Yorùbá nation la fẹ́. Ẹ̀dídì tá a fi ń pariwo pé òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó. Àwọn ẹgbẹ́ tó ń jáde yẹn ọgbọ́n àti débẹ̀ ni ẹ jẹ́ kó débẹ̀, àwọn náà máa tó sọ̀pà kọ́nù, ẹ jẹ́ kó débẹ̀. Wọ́n tún máa gbọ́ ẹni yìí sọ̀rọ̀, ó ní wọ́n á tó gbé palliative lóyún lọ́wọ́, ẹ tún gbàgbé ìṣòro yín, ẹ tún padà sí ibi èébì yín, ó ga o, wọ́n tún gbé palliative lé wọn lọ́wọ́, bàbá ti mọ̀ pé wọ́n tó fi ń parí ẹ̀ nìyẹn, ó ga o. Ẹ wọ ìyá mi bàbá mi,
kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ lórílẹ̀‐èdè nàìjíríà yìí bí kò ṣe pé kí oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni kó oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀, èyí tí a ṣe ti tó ìtaṣẹ́rú ti tó, ìyà ń jẹ orílẹ̀‐èdè débi wípé nísìnyí àwọn ọmọ gan-an èyí tó máa ka ilé ló máa pọ̀jù, èyí tí ò ní lọ skul ló máa pọ̀jù, nígbà tó jẹ́ wípé kò sí owó skul gan ti gbéra, owó skul ti gbéra, kò tí ẹ ṣe pé ó gbéra nìkan ó sá eré. Ẹ wá sọ pé a ò ní lọ, ẹ wá sọ pé ká má pín. Ẹ jọ ìgbà wo la fẹ́ ṣe yìí dà, ìgbà wo la fẹ́ ṣe yìí dà, what a bombshell, ìgbà wo la fẹ́ ṣe yìí dà. Ẹ̀yin bíbí yẹn ń parọ́ ni o. Tinubu ó ti ṣe ṣégebaza fún nàìjíríà, èmi ló kàn, ẹgbẹ́ kínní ìwà. Ó dàbí pé bàbá ò parọ́ pé àwọn ló kàn, ìyà tó máa fi jẹ nàìjíríà lọ sọ pé ó kàn wọ́n. Ẹ wo Tinubu is sending his agent to you now, ready for DSS. Gbàtọ́ ti mọ̀ wípé instrument nìyẹn, táwọn DSS ò bá wá IG máa jáde. Ó ga o, ó ga o. Ẹ jọ ṣé ká sọ wípé ìjọba yìí, ìjọba ọ̀tẹ̀ yìí, ká má sọ pé ó gbẹ̀nu tán, torí lọ́wọ́lọ́wọ́ báyìí you na go hear pim, una never see anything o. This is preamble, ṣèbé mi lọ́kàn. Hunger lọ́kàn yàn yìí o. Ẹ̀yin tún sọ fún wọn pé wọ́n ì tí ì rí nǹkan kan. Ebi ti sọ ẹlòmíì di nǹkan. Gbogbo àwọn tó dìbò fún bàbá nígbà yẹn tí wọ́n ìmí tó jáde gan tó ní òun lòun lu èèyàn lórí pé kí bàbá lè wọlé, ó ti bọ́ta lọ́wọ́ ebi ni. Ẹ jọ ọ̀tọ̀ tún lélẹ́yìí o. Ó ní kí ni ìyàtọ̀ nínú ajá àdìgbòlugi àti wèrè màlúù? Ìkan náà kọ́ ni wọ́n ní, ẹranko náà lẹ́ranko ń jẹ. Ẹ wo ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́. Òmìnira Yorùbá ló ṣe wá lógún òmìnira ilẹ̀ Yorùbá, nígbà tó jẹ́ pé wọ́n fi àwọn ará ìlú wọ́n fi ń dìde bó ṣe ń ra private jet lọ́tún lọ́ ń lọ fún treatment lọ́sìn ní ìlú wa yìí, káwọn má lè dúró fún treatment, káwọn má lè dúró láti tọ́jú ara wọn, àfi fẹ́ẹ́ ìta ni, àfi fẹ́ẹ́ ìta. Gbogbo nǹkan tó dẹ̀ ń ṣe àwọn ará bíi wọ́n láàánú o, wọ́n láàánú o. Ẹ wọ ìyá mi bàbá mi, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi like, ẹ tẹ̀ sójú, ẹ jẹ́ kó yà wọ̀nyàn lílé lóko lọ́nà pé Yorùbá nation la fẹsẹ̀. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn òdì. Ẹ wo Yorùbá nation ló lè ṣe, the only solution, no going back. Yorùbá nation, no going back. Ẹ wo no retreat, no surrender. Ẹ bá mi like, ẹ comment, ẹ tẹ̀ sójú, ẹ jẹ́ kó yà wọ̀nyàn lílé lóko lọ́nà pé Yorùbá nation ni o. God bless Yorùbá nation.